Òkúta ní àwàyé ní àdúgbò kan tí wọ́n ń pè ní Àṣérò ní Abẹ́òkúta, níbi tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tó arákùnrin kan tó jẹ́ pé Ogbontarigi apààyàn tí ó máa ń mú àwọn ọmọ kéékèèké tí ọjọ́ orí wọn ò tí ju bí 20 ọdún wálẹ̀, tí ó máa ń kó wọn ní papámọ́ra, tí ó máa ń pa wọ́n, tí ó dẹ̀ máa ń réèpù wọn, á fi wá bá wọn lájọṣepọ̀, á sì tún pa wọ́n ní ìlú Abẹ́òkúta. Gẹ́gẹ́ bí tí a gbọ́, kò dín ní èèyàn bíi 15 sí 20 tí alàgbà yìí tí ó ti dá ẹ̀mí wọn légbodò. Ṣùgbọ́n nígbà tí àwọn ọlọ́pàá tó bá ń fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀, ó pé rárá o, wípé àwọn tí òun ṣe pa wọn ò tí ju 3 lọ. Tọ́ ibẹ̀ ni à ń lọ yìí, ní àdúgbò kan tí wọ́n ń pè ní Àṣérò nílùú Abẹ́òkúta, Ogun State. Lára àwọn ibi tó máa ń gbẹ̀mí àwọn èèyàn sí, ní àwọn tí ó bá kú sí lọ́wọ́, ibẹ̀ ni à ń lọ yìí. Kí Ọlọ́run kó dákun kó dábọ̀ kó máa gbà lọ́wọ́ àwọn ìka ẹ̀dá. Inú oko yẹn là ń wọ̀ lọ yìí, ní Àṣérò l'Abẹ́òkúta. Everybody will not go and cluster them. And another year, and everybody will go cluster them. Sarah, oya padà sọ́hùn. Rachel, ó ti ń bọ̀. Pa ṣé olùṣọkùnrin já? Inú oko yẹn ní àwọ̀ yìí. Mọ́mí, gbogbo nǹkan tó ṣe ní òun ni mo máa ń wù ú. Alábàárò mi yẹn, alábàárò mi ti kú. Alábàárò mi. Alàgbà òun ni ẹ̀ ń wojú ẹ̀ yìí. Ọ̀rẹ́ mi,
ọ̀rẹ́ mi ni mo ń yánu ọ̀rẹ́ mi ni mo ń bọ̀rọ̀ ayé mi lórí ọ̀rẹ́ mi fẹ́ràn ọ̀rẹ́ mi It's okay. See, you'll be talking about this. Are you relaying it as well? Relay. Sorry, record everything. Ojú ọ̀gbẹ́ni Apaayon yẹn rèé. Shamama, mama show you what for. Mama show what for. No, we are ọmọkùnrin yìí ni ó máa ń fi ara hàn fún gbogbo àwọn èèyàn gẹ́gẹ́ bí ẹni tó nílò ìrànlọ́wọ́ tí wọ́n bá ràn án lọ́wọ́ tán bá mú sí ọ̀dọ̀ tán mú pé kó máa wá gbé ń bí àbí kó mọ ṣiṣẹ́ ń bí. Ọmọkùnrin yóò wá dọ́gbọ́n àlùmọ́kọ́rọ́ yìí láti fi wo ọmọ tó bá dáa nínú mọ̀lẹ́bí yẹn a sì gbé lọ sínú igbó a lọ pa á bá wọn lájọṣepọ̀ a ṣe gbogbo ẹ̀. Òkú ọmọ yẹn ti jẹrà pátápátá. Irun orí ẹ̀ nìyẹn ó bóyá só lọ́wọ́ lẹ́yìn ó só ni ó di ọ̀rọ̀ ẹ̀yìn ó di ọ̀rọ̀ bẹ́ẹ̀ni ìyá aṣọ yàtọ̀ àti bẹ́ẹ̀ni láìṣẹ̀ láì rẹ̀ báwo ló jẹ́ sọmọ yẹn báwo ló jẹ́ sí sọmọ yẹn àbúrò ẹ̀ ni. Kí lórúkọ ọmọ yẹn náà? Mary lórúkọ ọmọ ọdún mélòó ni? Ọmọ ọdún mélòó ni? Oh my God, 22 ni on the 12 Jesus. Wọ́n ní Mary lórúkọ ọmọ yẹn ó yóò pé 22 ní oṣù tí a wà nínú ẹ̀ yìí. On the 2 June 3 là ń wà. June 3 jọ Monday. 2023. Ọdún 2024 ọdún yìí ni. June 3 ló kúrò nílé. July 3 ló kúrò nílé. Ìjọ Monday bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni owó ni o. Nígbà ló kúrò ìgbà tó kúrò ní bọ́dọ̀ lòun lọ. Ọgbàwẹ̀ ni. Wọ́n ní kó lọ rọ sọ wà. Ibẹ̀ ní débọn yẹn sọ pé òun mọ̀ bí tọ́ ti tó sọ yẹn. Ìgbà kó òun mú lọ. Ìyẹn ọ̀bọ yẹn. Àti ìgbà yẹn yìí. Bọ̀bọ̀ yẹn báwo lè délé yín? Bọ̀bọ̀ yẹn Scott ni. Ó Scott lọ́dọ̀ yín. Ìgbà kò tẹ ọ̀dọ̀ títí wa. Láti kejì yẹn ẹgbẹ́ ibẹ̀ ló ti Scott. Lọ́dún èèyàn yẹn ibẹ̀ ló ti Scott ló sọ pa. Òun mọ̀ bí tọ́ ti tàkó máa lọ sí àdàtọ̀. Ibẹ̀ lọ sí gbé. Òun ló ti. Bó ṣe gbé lọ nìyẹn. Ṣé ẹni tó pààyàn ló sọ pé ọmọ bílíọ̀nù tán ti ń ta nǹkan tí wọ́n wá gbé wá sínú igbó àbí? ṣé ẹ̀yin tí mo bàbá yẹn tẹ́lẹ̀? Ibẹ̀ lọ ilé yẹn lọ́jọ́ ń gbé. Ibẹ̀ lọ́jọ́ ń gbé ló ti Scott lọ́dọ̀ wọn. Kí lorúkọ ẹni tó pààyàn? Mi ìbọn orúkọ ẹ̀. Bọ̀ Mary lorúkọ ọmọ yẹn ọmọ 20 years. Mary Ọlámídé. Mary Ọlámídé.
ó ti bímọ wọn ló ti bímọ kan. kò tí ì bímọ kò ì bímọ ṣe kò ṣe ẹ̀ṣẹ̀ pé ó pàṣẹ méjì tó gbà yẹ freedom lọ pa. báwo ni ìbá ṣe freedom. àì tí mo jẹ freedom ó kọ̀ sí lọ gbà yé ni ó sì lọ gbà yé ni ó sì lọ gbà yé ni o. Ẹ̀wọ̀nù gbọ́tọ̀ mọ́ lọ́mọ wá. Ẹ̀wọ̀nù gbọ́tọ̀ mọ́ lọ́mọ wá. Kọ́tà bá ti fojú àyè. Ọlọ́wọ́ máa bùtú ṣe. Ó ti jẹrà tán kò sí nǹkan kan mọ́. Ó ti jẹrà tó. Ó ti borí ẹ̀ gan ti. Ó ti jẹ tán. Tied up and eventually strangulated her. He picked her phone, sold to some persons and eloped to somewhere in Badagry. We had a similar one on the 26th of May when a nurse, I think she was attached with Shodipo Medical Center. She was on her way to work when the same criminal accosted her, lured her into a forest around Itori. In the similar pattern, tied her, strangulated her to death, and picked her iPhone. The last straw was the one that happened within my 6, where one Shamsidin, an official with SOSAFE, sent her daughter to the farm. As at that time, he was a laborer working with the SOSAFE man. He sighted the daughter going to the farm. He went after her in a similar pattern, strangulated her, and picked her phone, and used her phone to call for ransom from the father. He requested for ₦1 million. The father eventually transferred 30,000 naira to him. In all the two instances, after killing the victims, he will use their phones to call for ransom. The first one, he was paid 50. In this instance, he was paid 17,000 after he had already killed the victims. That will tell you how dangerous the world has turned to. But we are going to face the full weight of the law, because this guy is a confirmed serial killer. He has confessed to the commission of the offense. All we are doing is to gather all available evidences so that we will be able to ensure the diligent prosecution. Ẹ jọ̀ọ́ ẹ bá sọ Yorùbá ní pàtó kí ló ṣẹlẹ̀ ní káfí wá sí inú igbó yìí. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a rí pé àwọn èèyàn máa ń sọ pé àwọn èèyàn ń sọnù. Eléyìí ló jẹ́ kémi fi pàṣẹ fún ọ́fíìsà tó wà ní ìjájà àrùn kéèsì àwọn ajínigbé lọ ṣèwádìí nǹkan tó wà lẹ́yìn irú gbogbo àwọn èyí sísọnù báyìí. A ní irú ẹ̀bí mẹ́ta. Nọ́ọ̀sì kan wọ́n rìpọ́tì pé ó wà missing ní ṣáìdì Ìtòrí. Ibi tá a wà yìí náà ta ti rí kákàsì Mary, màmá ẹ̀ ránṣẹ́ kó lọ ra fúùsù wá ní Àdàtán. The same criminal á bá wọn lọ́nà, á tì wọ́n wọgbó, á fọ̀rọ̀ dúndùn kàn wọ́n wọnú igbó, á so ọwọ́ wọn, á dẹ̀ yí wọn lọ́rùn járáfà á jí fóònù wọn. But èyí tó ṣe gbẹ̀yìn èyí tó ṣẹlẹ̀ ní my 6 tí ọmọ SOSAFE officer kan bàbá ẹ̀ rán lọ sóko. Nígbà yẹn ó ń bá bàbá ẹni ẹ̀ ṣiṣẹ́ bíi alágbàṣe. Ó dẹ̀ tẹ̀lé ọmọ yẹn wọnú fáàmù lọ. Ó sọ ọwọ́ ẹ̀ ó yí lọ́rùn.
tó bá dẹ̀ ti ṣetán bẹ́ẹ̀ yẹn á wá lo fóònù àwọn ènìyàn á fi pe àwọn òbí wọn á tún gbowó ibi tí ilé ayé dé báyìí nìyẹn but a fẹ́ ká gádà gbogbo ẹ̀rí so that a lè fèsì ilé ẹjọ́ láláìsí ẹ kú iṣẹ́. Balaye kámẹ́rà ti wọnú ṣọ́ọ̀tì mi. Still back now. Kámẹ́rà ti wọnú ṣọ́ọ̀tì mi. Speak louder now. Sọ̀rọ̀ dáadáa kí lorúkọ again? Ọmọ ọbọ ni ẹ? Ọmọ ilẹ̀ Ìjẹ̀bú ayé tó. Mo lọ ti wá sábẹ́ òkúta. Igbó gangan ló ń gbé lábẹ́ òkúta. Ṣé o gba létí bẹ́ẹ̀ ni àbí family house yín? Ó tọ́mọ ọdún mélòó báyìí? Sọmọ ìsàlẹ̀ jẹun. Ọmọ mi bẹ̀ àtìgbà tó jẹ́ pọ́ ti kọ́kọ́ mú mi rí tí mo kúrò ní ìgbà ẹ̀ òun ni kò jẹ́ kí máa yọ wọlé lọ torí kò sẹ́ni tó ń gbé. Kí ló ṣe nígbà yẹn tó fi mú ẹ? Ọmọ mi fún rọ́bìn. Ó yá kí làwọn nǹkan tó ṣe? Ó yá Kí ló wá ṣẹlẹ̀ báyìí? Mo mú Mary, mo pa Mary, mo gba fóònù ọwọ́ ẹ̀, mo fi okùn sí ọwọ́ ẹ̀. Abigail náà mo fi okùn sọ́wọ́ ẹ̀ ní àti Dájúmọ̀ lájọ pa Mary, àmọ́ Abigail èmi nìkan. Níbo ló ti pàdé Mary? Níbo ló ti pàdé Mary kó tó mú wá sí bíbá? Mo ti gbé ọ̀dọ̀ wọn fún bíi ọjọ́ mẹ́ta nígbà tí mo bọ́ ọ̀dọ̀ náà mo pàdé àǹtí kan wọ́n pè wọ́n láti ṣáídà ó dàbí fámílì lọ́jọ́ sí wọn mi mọ̀ wọ́n tẹ́lẹ̀ wọ́n bọ́ lálẹ́ ọjọ́ kan ni àwọn náà bọ́ lẹ́yìn mi wọ́n di ẹrù sọ́wọ́ wọ́n wá béèrè pé wọ́n wá ń bọ́ lẹ́yìn mi ìgbà tó máa súnmọ́ ẹgbẹ́ mi wọ́n béèrè pé ibo lè èmi lọ by this time mo ní mi inú pé mi lọ síbi kankan pé mi níbi tí mo lọ mi destination wọ́n ní mi ní destination kẹ̀ mo ibo máa ń lọ mo níbo lẹ́yìn náà ti ń bọ̀ wọn náà bọ̀ láti bìṣẹ́ ibo là ń kó gbogbo ẹrù ilé làwọn kó lọ sí ilé àwọn kan pé bíi family house àwọn kan ni gbàtọ́ ní family house àwọn kan ni aṣáájọ wá sí ilé wọn ní ṣé mo lè tẹ̀lé àwọn lọ pé kájọ máa lọ sílé tó bá dẹ̀ dàrọ̀ láńpẹ́lẹ̀ ti ṣú mo ní kò sí wàhálà àwájọ wá sọ́dọ̀ wọn ìgbà tá a délé wọ́n sọ fún mi pé kí n má bá wọn kan sọ̀rọ̀ tó bá ti kí mi kí n má dáhùn mo náà wò ọ́nà bá kan àwọn ni pé bọ̀ ibẹ̀ làwọn gbé tẹ́lẹ̀ àwọn já nǹkan kan bẹ́ẹ̀ yẹn gbà tó ṣáà náà wọ́n já kí n má kí wọn tó bá ti kí mi mo ní mo ti gbọ́ àwọn máa jáde láàárọ̀ èmi lè wà nínú ilé mi ò níbi tí mo. Àlàyé bó ṣe pa mí ní. Ó dijọ́ yẹn èmi àti Abigail Rachel ẹ̀gbọ́n Mary òun ni ó wá bá mi ní ó ti máa wọlé wá níbi tí tọgbọ́n máa ń ṣáàjì nínú ibi pálọ̀tì mo máa ń sùn yẹn tó kọ̀ wọlé wá ọ̀rọ̀ ti dà á pọ̀ àtijọ́ máa ń sọ̀rọ̀ tó ṣàkọ̀ sọ̀rọ̀ nípa owó school fees àbí nǹkan kan létí mi ìgbà tó wá sọ̀rọ̀ pọ̀ owó school fees yẹn létí mi pé tó ń bá rówó gan mo ní mi ò lówó lọ́wọ́ tèmi lè pé mo á fọ opportunity pé gbà tí mo ti rí fóònù lọ́wọ́ àbúrò ẹ̀ tí mo máa gbà lọ́wọ́ ẹ̀ mo á fọ opportunity yẹn wọlé sí láǹpà kò sí wàhálà pé ó lè sọ pépà di owó wípé tó bá ti máa ṣe ó náà máa ṣe ó ní ṣé kóun sọ fún mọ́mí àwọn mo ní kó sọ fún wọn ó sọ fún wọn nígbà tó sọ fún wọn Rachel gé pépà mo ní èlò ló wá fẹ́ ó ní 65,000 lókùn bóun ti ta fóònù tóun ń pókun 65,000 ó ní 65,000 òun ló máa gé pépà ó ní ṣóun lè gé bí 150 ó ṣáà gé bí 150. Báwo ló ṣe wá pa? nígbà tí mo ṣáà èmi àti Mary ìgbà tó ṣáà ní ká lọ já ewé tí a fẹ́ fi ṣe iṣẹ́ yẹn tí mo dọ́gbọ́n fọpọlọ tán wọn bá máa fi ṣe ọmọ 3,000 naira fún wa yẹn mọ́ mi wọn láàárọ̀ ọjọ́ yẹn mo ṣáà ní káwọn dúró sínú alọ́ ṣáà dúró síbẹ̀ èmi àti Mary wá sí sáàdì Danjuma àti lókèétì bí Danjuma ló locate ibi tẹ́ ti ń pààyàn yìí. òun ló jẹ́ kí n mọ bí ìgbà torí mi ò mọ iná náà tó. Báwo ló ṣe ṣẹlẹ̀ ní kúkúrú èdè àwọn ló ti pa tó mélòó báyìí? mẹ́ta. Kò tí ṣàlàyé bó ṣe pa wọ́n ìgbà tí wàá débi ńkọ́ kí ló ṣẹlẹ̀. ìgbà tí wàá débi mo wá já ewé nígbà tó já ewé àkọ́kọ́ tó ibi tó ti ń já ewé lọ́wọ́ ibẹ̀ nìyẹn ti yọ sí lẹ́yìn tó róhùn ti wà níbẹ̀. Ṣé o bá wọn lájọṣepọ̀ kó tó? Èwo ló bá lájọṣepọ̀? tí kò ní fóònù lọ́wọ́ ìyẹn ọmọ my sisi. Àwọn méjì ló sọ pé ó ń bá náà ṣe ṣepọ̀ ó tẹ̀ nìkan. tí kò ní fóònù lọ́wọ́ àti ìyẹn mi ò pa tí kò ní fóònù lọ́wọ́.